Mo kí ọkùnrin o, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kóyún inú, mo sì kásẹ̀ ẹ̀dí. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń jọ́ Láwuyì. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ mi. Lágbára Ọlọ́run Olódùmarè ẹ̀ ní ló ń gbé sọnù bí ó ṣe bí ọmọ o. Ẹ̀ máa ṣe ẹ̀ ní tójú lẹ̀ mọ́lẹ̀. Ìwé wo là ń kà lọ́wọ́? Ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ Adakedajo. Ibo la bá ìwé náà dé? Orí kẹfà ìwé náà òun la ó ti máa tẹ̀síwájú lónìí. Bẹ́yìn ò bá gbàgbé, ẹ̀ rántí wípé ojú rere tó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń gbìyànjú tó ń saápọn lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóògbé torúkọ rẹ̀ ń jẹ́ Ọlágbèmí. Ẹ̀ rí wípé òun náà mà tó ti dàwátì, ó kú ní o, ó rùn ní o, kò tí ì sẹ́ni tó lè sọ. Ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, bẹ́ẹ̀ ò bá tí ì subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe báyìí. Kárìn kápọ̀ yíyẹni. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ wá ké sáwọn aládùúgbò yín káwọn náà wá nǹkan fìdílé. Kẹjá ká tún máa tẹ̀síwájú níbi tá a parí ìtàn náà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ máa bá mi ká lọ o. Dáṣọfúnjó jókòó nínú ọ́fíìsì rẹ̀. Èrò ti dá ní ìjàkadì. Ó gbé àgbọ̀ndọ̀ lọ́wọ́. Bí ó bá bẹ̀rẹ̀ díẹ̀ lórí ìjókòó tó wà, a tún pòṣé sàràsà, a sì tún fi ẹ̀yìn tì lórí àga tó jókòó sí. Ó tún ṣí fáìlì tó wà lórí tábìlì ní iwájú rẹ̀. Ó yẹ̀ ẹ́ wò fún ìṣẹ́jú àáyá díẹ̀. Ó tún pòṣé, ó sì pa fáìlì náà dé. Dáṣọfúnjó ronú lọ díẹ̀. Ó gbọ́ tí ẹnìkan ń kan ilẹ̀kùn ní ìta. Ó ta gìrì. Ó ní, "Ta ni o? Kó wọlé." Ọlápàdé wọlé pẹ̀lú fáìlì kan lọ́wọ́. Ó sì gbé fáìlì náà sí orí tábìlì ní iwájú Dáṣọfúnjó. Ó ní, "Èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ tí dókítà ṣe lórí ẹ̀jẹ̀ tí wọ́n rí níbi ọkọ̀ ọ̀gá ojúrere nìyí. Ẹ̀jẹ̀ ọ̀gá òun ló wà ní gbogbo ara ọkọ̀ náà, kì í ṣe ti ẹlòmíràn." Dáṣọfúnjó fi ọwọ́ ra orí. Ó ní, "Ṣé àwọn tó lọ wá gbogbo agbègbè odò Àṣèjìrẹ́ ṣé wọn ò tí ì dé ni?" "Wọ́n ti dé o ọ̀gá. Gbogbo ìlú tí odò Àṣèjìrẹ́ tó sàn dé tó wà ní agbègbè òun ni wọ́n ti dé. Kódà wọ́n tún fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò, ṣùgbọ́n wọn ò kófìrí òkú ọ̀gá ojúrere rárá." Dáṣọfúnjó ní, "Ṣé wá lè jẹ́ wípé wọ́n tún gbé òkú ọ̀gá lọ ni?" "Èyíkéyìí ló lè jẹ́ sà, àfi kí a tètè wá àwọn tó ṣiṣẹ́ ibi náà ní àwárí." "Kò burú, o lè máa lọ ná, wọn ò tún ké sí ọ láìpẹ́." Ọlápàdé bẹ́rí fún Dáṣọfúnjó, ó sì ń jáde lọ. Ó ti dé ẹnu ọ̀nà kó tó tún dúró. Ó yí ojú padà sẹ́yìn. Ó ní, wọ́n rí ọkọ̀ kọmíṣánná nítòsí afárá Àṣèjìrẹ́ ní ìrọ̀lẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ọ̀gá. Àwọn tó rí ọkọ̀ náà wọ́n ní aré burúkú òun ni ọkọ̀ náà sá kúrò ní ibẹ̀." Dáṣọfúnjó gbójú sókè láti wò ó. Ó ní, "Kọmíṣánná èwo?" "Kọmíṣánná Àjàyí ni sà." Àyà Dáṣọfúnjó lùkì. Ó ní, "Ó lè máa lọ, o ṣeun." Dáṣọfúnjó ń wo Ọlápàdé bó ti ń jáde lọ. Bí Ọlápàdé ti lọ tán, òní Dáṣọfúnjó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì pe ẹnìkan. Bí ẹni náà ti gbé ìpè náà, òní Dáṣọfúnjó ní, "Ẹ máa ṣọ́ra gidi ní àkókò yìí o, ewu ń bẹ lóko ló ń gẹ́." Ó já ìpè náà, ó sì tún wo ẹnu ọ̀nà tí Ọlápàdé gbà jáde lọ sàkún. Ó kan orí mọ́nú, ó sì dìde lẹ́sẹ̀kẹsẹ̀, òun náà sì jáde lọ. Ọlápàdé sọ̀kalẹ̀ lórí alùpùpù kan báyìí nítòsí ilé àwọn ọmọlára. Ó san owó fún oní alùpùpù náà. Bí oní alùpùpù náà ti fún un ní ṣéńjì tó kúrò lọ́dọ̀ rẹ̀, Ọlápàdé kó owó náà sínú àpò ṣòkòtò rẹ̀. Bí ó ti gbéṣẹ̀ pé kí òun máa lọ, òun lórí tí ilẹ̀kùn géètì iwájú ilé àwọn ọmọlára sí, tí àwọn ọkùnrin méjì kan báyìí tí wọ́n wọ aṣọ dúdú tí wọ́n sì ń jáde láti inú ilé náà. Àwọn ọkùnrin méjèèjì yìí wọ́n fa àpò ńlá kan báyìí lọ́wọ́. Ọlápàdé rí wípé ẹ̀jẹ̀ ń ro tótó lára àpò náà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni Ọlápàdé òun ló fi ara sin. Bí wọ́n ti jáde, òun ni wọ́n rìn lọ sí ibi ọkọ̀ ńlá kan báyìí tó páàkì sí tòsí. Wọ́n dé ìdí ọkọ̀ ọ̀hún, wọ́n ṣí ilẹ̀kùn ẹ̀yìn ọkọ̀, wọ́n sì ju àpò tó wà lọ́wọ́ wọn sí inú ọkọ̀ náà. Àwọn méjèèjì wọnú ọkọ̀ síná, wọ́n sì ń lọ kúrò níbẹ̀. Ọlápàdé fa ìwé kan yọ lápò ẹ̀yìn ṣòkòtò rẹ̀.
ó sì kọ nọ́mbà ọkọ̀ náà sínú ìwé náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ń wo ọkọ̀ náà lọ títí ọkọ̀ náà fi pòórá mọ́ lójú. Bí kò ti rí ọkọ̀ náà mọ́, ó wo ẹnu ọ̀nà géètì ilé àwọn ọmọlára fún ìgbà díẹ̀. Lẹ́yìn náà ló wá ń fi ara pẹ́ ògiri lọ sí ẹnu ọ̀nà ilé náà. Bí ó ti dé ẹnu ọ̀nà ilé, ló tún rí ẹ̀jẹ̀ nílẹ̀ ní ibi tí àwọn ọkùnrin náà gbà kọjá. Àyà Ọlápàdé wá bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì bí àmọ̀jẹ̀ ọmọ tuntun. Ọlápàdé rọra sí géètì kékeré náà, ó sì yọ mẹ́rín bí ológìnní wọnú ilé náà lọ. Bí ó ti wọ inú ilé, òun ló ń fi orí ẹsẹ̀ rìn lọ sí inú ilé lọ́hùn-ún pẹ̀lú ìfúnra. Bí Ọlápàdé ti dé ẹnu ọ̀nà ilé náà gan-an, ó dẹ etí sílẹ̀ bóyá òun á jẹ́ gbọ́ ohùn ẹnikẹ́ni nínú ilé náà, ṣùgbọ́n kò gbọ́ nǹkan kan. Ó tún wo ilẹ̀ ẹnu ọ̀nà ilé náà, ó sì tún rí ẹ̀jẹ̀ tó kán sílẹ̀. Ó rọra fi ẹ̀yìn rìn padà, ó sì ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ yípo ilé náà kiri. Bí ó ti ń yọ́ yí ilé náà kiri, òun ló ń dẹ etí sílẹ̀ bóyá òun yóò gbọ́ ohùn ẹnikẹ́ni ní inú ilé ọ̀hún. Ọlápàdé padà sí ẹnu ọ̀nà ilé náà. Ó rọra sí ilẹ̀kùn ilé náà. Ó rí i pé wọn ò yín kọ́kọ́rọ́ sí i. Ó yọ́ wọnú ilé, ó sì rọra pa ilẹ̀kùn dé. Bí ó ti ń yọ́ gọ́lọ́gọ́lọ́ lọ sí ọ̀nà ibi tí ipa ẹ̀jẹ̀ tó wà nílẹ̀ náà lọ, ló bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìrù ẹsẹ̀ ẹnìkan bọ̀ ní ìta. Ọlápàdé yára yọ ìbọn ìléwọ́ rẹ̀, ó mú un lọ́wọ́ gírígírí. Ó sì yọ mẹ́rín sí ẹ̀yìn ọ̀kan lára àwọn aṣọ tí wọ́n ta sí ojú fèrèsé ní yàrá ìgbàlejò ilé ọ̀hún. Ní kété tó dé ẹ̀yìn aṣọ náà, òun ní ilẹ̀kùn iwájú ilé ṣí pìrí tí ọmọlára sì wọlé. Bí ó ti wọlé, ló wọ́ òṣé sàràsà tó sì ń kùn bí òkú tí ò fọmọ sáyé lọ. Ọmọlára ju búrẹ́dì àti káàdì ìpè tó wà lọ́wọ́ rẹ̀ sílẹ̀ lórí tábìlì, ó sì wọ yàrá ìdáná lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ni ọmọlára ló tún jáde padà pẹ̀lú omi nínú rọ́bà kékeré kan báyìí àti igi kan tí wọ́n ṣe bí òwú sí lórí tí wọ́n fi ń nu ilẹ̀ báyìí. Ó gbé ike náà sílẹ̀, ó sì ti igi tí wọ́n fi nu ilẹ̀ náà bọ inú rẹ̀. Ó fún omi ara rẹ̀ dáadáa. Ó sì bẹ̀rẹ̀ sí ní fi nu ẹ̀jẹ̀ tó wà nílẹ̀ náà kúrò. Ẹnìkan kan ilẹ̀kùn ní ìta. Ọmọlára kó ara ró díẹ̀. Ẹni náà tún ilẹ̀kùn náà kàn kí ọmọlára tó sọ pé ta ni o? Èmi ni o. Ta ló ń jẹ́ èmi ni? Ọlápàdé ni. Ẹ máa wọlé bọ̀. Ṣékété tí ọmọlára ti wọ inú yàrá ìdáná lọ, òun ni Ọlápàdé òun ló ti yára yọ́ mẹ́rín padà sí ìta ní tirẹ̀. Ọlápàdé wọlé, ó sì kí ọmọlára dáadáa. Ọmọlára náà sì dá lóhùn dáadáa. Ọmọlára ní kí Ọlápàdé ó jókòó kí òun fi parí ohun tí òun ṣe náà. Bí Ọlápàdé ti rìn lọ sí ibi tí yóò jókòó, òun ló ní, ibo lẹ ti rí ẹ̀jẹ̀ tí ẹ̀ ń nù yìí? Ọmọlára pòṣé, ó ní, ṣe bí Tájù tí ara rẹ̀ kì í balẹ̀ yẹn ni. Bí wọ́n bá ti pa màálù, òun ni wọ́n máa ń bá wa gbé wá tí a sì máa ń rà dáadáa. Ó pè mí ní òwúrọ̀ yìí pé ṣé kí òun bá mi gbé màálù wá, mo sì sọ pé bẹ́ẹ̀ ni. Kó tó dé, òun ni mo gba ìpè pàjáwìrì kan tí ọ̀rẹ́ mi ní kí n pàdé òun ní ìsàlẹ̀ lọ́hùn yẹn. Mo sì pe Tájù padà pé ibo ló wà. Ó ní òun ti fẹ́rẹ̀ dé ilé ọ̀dọ̀ mi. Mo wá sọ fún un pé èmi nìkan òun ni mo wà nínú ilé, pé mo sì fẹ́ sáré yọjú sí ẹnìkan ní ìsàlẹ̀ lọ́hùn yẹn, pé wọn ò ní ti ilẹ̀kùn. Mo ní kó wọlé, kó sì bá mi gbé ẹran tèmi sí yàrá ìdáná, àfi bí Tájù bí ó ṣe fi ẹ̀jẹ̀ ba ilẹ̀ jẹ́ fún mi. Ọlápàdé ní ọ̀rọ̀ àwọn alápàtà yẹn a máa gba sùúrù. Ọmọlára tún pòṣé. Ọlápàdé ti jókòó ní gbogbo àsìkò yìí. Bí ọmọlára ti nu ilẹ̀ náà tán, òun ni ó gbé ike omi tó lò àti igi tó fi ń nu ilẹ̀ náà. Ó ní kí Ọlápàdé kí ó fún ní ìṣẹ́jú díẹ̀ kí òun fi nu àwọn ẹ̀jẹ̀ tó wà ní ìta náà kí ó tó gbẹ. Ọlápàdé ní kò sí wàhálà. Bí ọmọlára ti jáde lọ, òun ni Ọlápàdé ló sáré dìde tó sì wọ inú yàrá ìdáná lọ. Ìdí tó fi ṣe bẹ́ẹ̀ kò ju láti lè fi ìdí òtítọ́ múlẹ̀ pé òótọ́ òun ni ọmọlára ló ra ẹran màálù. Bí ó ti wọ yàrá ìdáná náà lọ, òun ló rí ẹran màálù nínú ike ńlá kan báyìí ní ilẹ̀ẹ́lẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló sì padà sórí ìjókòó. Ọmọlára padà sínú ilé. Ó kí Ọlápàdé kú ìjókòó. Ọlápàdé náà sì dáhùn dáadáa. Ọmọlára wọ yàrá ìdáná lọ padà. Kò sì pẹ́ púpọ̀ tó tún fi jáde padà wá sí yàrá ìgbàlejò tí Ọlápàdé wà. Ó jókòó kọjú sí Ọlápàdé. Ó ní, amàsìkú ti arábìnrin ojú rere yìí. Ọlápàdé ní, àwa nìyẹn o. Olódùmarè yóò gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ wa tá ò ṣọ́. Ọlápàdé ní, àmì ẹ̀ pọ̀. A kì í rí ewu lọ́sàn-án o. Ṣé kò sí tí mo fi rí yín?
Ọlápàdé ní bí kábíyèsí ìlú bí ò bá tí ì máa tàkìtì kò sí ohun tí ẹlẹ́mọ̀sán yóò wá dórí igi, bí kò bá sì nídìí obìnrin kì í jẹ́ ikúmólú. Lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni lẹ́yìn tí Ọlágbèmí tó ti kú, ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ òun ló ti ṣẹ̀, àti òkú àti àyè ọ̀gá ojúrere a ò rí ọ̀kankan nínú méjèèjì báyìí. Èrò àwọn tó ń ṣiṣẹ́ ibi náà ni pé ẹ̀rù yóò máa ba àwa tó kù, a ó sì jáwọ́ lórí ọ̀rọ̀ ẹjọ́ náà. Ṣùgbọ́n afàṣẹ́gbèjò ó ń tan ara rẹ̀ jẹ ni, wọ́n ń tan ara wọn lásán ni. Ẹ̀yin gẹ́gẹ́ bí agbẹjọ́rò, mo fẹ́ kí ẹ múra sílẹ̀ gidi, torí pé bí ó bá wu Olódùmarè, ọwọ́ ò ní pẹ́ tẹ àwọn tó ń ṣiṣẹ́ ibi náà. Mo ti kẹ́fín ẹni tó ṣeé ṣe kó ṣe àtọ̀nà wa dé ọ̀dọ̀ ẹni tó ń ṣiṣẹ́ ibi ọ̀hún. Gọ́ngọ́ yóò sì sọ láìpẹ́ yìí. Ọmọlára ní kò burú, bó bá ti ya eégún ó ti ya ọ̀rẹ́ náà, kí ni egbò mi ń ṣe tó lòun ò lè so mi. Ẹ ṣeun, mo wá fẹ́ kí ẹ máa ṣọ́ra gidi ní àkókò yìí o, torí pé inú ewu gidi òun ni gbogbo àwa tí a mọ̀ nípa ẹjọ́ yìí òun la wà báyìí. Ọmọlára dáhùn ní kò burú, ibi tí ẹ ò sọ̀rọ̀ dé gan ó yé mi kọjá ibẹ̀. Ọlápàdé ní ọ̀rọ̀ mi kò ju bẹ́ẹ̀ lọ o. Ọmọlára dáhùn ní ẹ ò bá ti wá pè mí lórí aago dípò tí ẹ tún fi ṣe wàhálà wá. Ọlápàdé ní ọ̀rọ̀ tó bá gba ìjókòó ẹnìkan kì í gbórí ìdúró sọ, ẹ ò purọ́. Ọlápàdé dìde fù ó ní ẹ ṣeun fún àkókò yín, ọ̀nà pọ̀ lẹ́rùn. Ọmọlára ní kò burú o, Olódùmarè kò ní kó àtúnrí wa. Àṣẹ Èdùmàrè, ẹ bá mi kí àwọn ènìyàn yín bí wọ́n bá padà dé, wọn ò jíṣẹ́ yín, ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ sà. Ọmọlára ṣe Ọlápàdé jáde, wọ́n sì jọ jáde lọ. Ní ọ́fíìsì ojúrere ní tẹ̀sán lọ́hùn-ún, Ọlápàdé ń yẹ àwọn fáìlì kan wò lórí tábìlì ojúrere. Ó ta ojú kán, ó sì rí àwọn àwòrán tí ojúrere lẹ̀ mọ́ pátákó ní ọ́fíìsì rẹ̀. Ọlápàdé gbé fáìlì ọwọ́ rẹ̀ sílẹ̀, ó sì rìn lọ sí ọ̀nà ibi tí pátákó náà wà. Bí ó ti dé ibẹ̀, ó fi ara balẹ̀ wo àwọn àwòrán náà fínífíní. Ó ronú lọ gbárí. Lẹ́yìn náà òun ló bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ kan àwòrán Ojúyọbọ́ àti ti kọmíṣánná Àjàyí. Ọlápàdé yí ojú padà, ó fi ọwọ́ kan rọ̀gbọ̀kú lé tábìlì iwájú rẹ̀, ó sì ń fi ọwọ́ kejì lu orí pẹ́bẹ́pẹ́bẹ́ bíi pé nǹkan kan ń gbé lọ́kàn. Ó rántí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojúrere tí wọ́n rí nínú ọkọ̀ rẹ̀. Ó sáré jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlápàdé wọ yàrá kan báyìí tí wọ́n ń kó ẹrù sí nínú àgọ́ ọlọ́pàá náà. Tààrà òun ló lọ sí ibi àpótí kan báyìí tó sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojúrere jáde. Ó gbìyànjú àti tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ṣùgbọ́n kò tàn rárá. Ó pòṣé, ó sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó jáde lọ. Nínú ọ́fíìsì Ọlápàdé wọlé, ó sì yín kọ́kọ́rọ́ sí ilẹ̀kùn. Ó lọ tààrà sí ibi ìjókòó rẹ̀. Ó jókòó, ó sì mú wáyà kan lórí tábìlì. Ó ti ibi kúdúrú wáyà náà bọyọ ẹnu iná ìjọba. Ó sì ti ibi kékeré orí wáyà náà bọ ìdí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojúrere. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sórí tábìlì. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà òun ló mú iná wá. Ọlápàdé yára mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún, ó sì tàn án. Ìyàlẹ́nu ló jẹ́ fún Ọlápàdé pé kò sí nǹkan kan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà mọ́. Gbogbo ohun tó wà lórí rẹ̀ pátápátá òun ni wọ́n ti parẹ́. Ìrẹ̀wẹ̀sì bá ọkàn rẹ̀. Ó yọ wáyà ní ìdí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ó ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún sórí tábìlì. Ó sì ronú lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló gbọ́ tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn ní ìta. Ó dìde, ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ojúrere lórí tábìlì, ó sì jù sínú àpò ṣòkòtò rẹ̀. Ó lọ sí ẹnu ọ̀nà, ó ní ta ni o. Iyùn Adé ni sà. Ọlápàdé sí ilẹ̀kùn fún Iyùn Adé. Iyùn Adé wọlé, ó ní ọkùnrin kan òun ló ń bèrè yín ní ìta sà. Láti bo kò sọ sà. Kí ló pe orúkọ ara rẹ̀? Kò sọ orúkọ ara rẹ̀ náà. Ọlápàdé dákẹ́ lọ díẹ̀. Ó ní ṣé o ti rí Ọ̀gádásọ fúnjó lónìí? Bẹ́ẹ̀ ni sà. Àwọn àti Ògúngbadé àti Sàlàkọ́ wọ́n ti lọ sí Àsìjìrẹ́ láti bíi wákàtí méjì sẹ́yìn. Kò burú, sọ fún àlejò náà kó lọ dúró dè mí ní gbọ̀ngàn lọ́hùn-ún, mò ń bọ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun Ọlápàdé ló tún yọjú sí gbọ̀ngàn náà. Bí ó ti wọlé, òun ló tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tó ń dúró dè pé òun dá a dúró díẹ̀. Ọlápàdé wá àga kan mára, ó sì jókòó lórí àga náà. Ó wá kọjú sí àlejò tó wá náà, ó ní wọ́n ní ẹ fẹ́ rí Ọlápàdé? Bẹ́ẹ̀ ni sà. Ṣé kò sí o? Kò sí nǹkan kan sà. Wọ́n rán mi sí wọn ni. Ta ló rán yín? Arábìnrin Ojúrere tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tún mọ̀ sí Àjànàkú ni sà.
Ọlápàdé súnrakì ó ní àjànàkú bẹ́ẹ̀ ni sà. Ọlápàdé wo gbogbo àyíká, ó túbọ̀ súnmọ́ ọkùnrin náà ó ní èmi ni Ọlápàdé, ibo lẹ ti rí wọn, ojú oorun ni tàbí ojú ayé? Ojú ayé ni sà. Ọlápàdé dá itọ́ mi lódì. Ẹsẹ̀kẹsẹ̀ ló yé ọkùnrin náà pé ọkàn Ọlápàdé pòrúurù. Ọkùnrin náà ti ọwọ́ bọ inú àpò tó gbé kọ́ èjìká, ó sì yọ àpò ìwé ńlá kan báyìí jáde. Ó nà á sí Ọlápàdé ó ní wọ́n pè mí ní ìrọ̀lẹ́ ọjọ́ tí wọ́n di àwátì pé ó ṣeé ṣe kí àwọn pàdánù ẹ̀mí àwọn. Wọ́n wá sọ fún mi pé ìgbàkúùgbà tí mo bá gbọ́ pé àwọn pa ipò dà, wọ́n júwe ọ̀dọ̀ ẹnìkan fún mi pé kí n lọ sí ibẹ̀, pé ẹni náà yóò gbé nǹkan kan fún mi. Wọ́n ní kété tí mo bá ti gba nǹkan náà pé kí n wá yín rí, kí n sì gbé e fún yín. Wọ́n ní bí wọn ò bá wá rí yín pé wọn ò gbọdọ̀ gbé e fún ẹnikẹ́ni. Ọlápàdé tún wojú ọkùnrin náà. Bí ó ti gba àpòwé ńlá náà, ó tún wo àpòwé náà, ó sì ṣí i. Bí ó ti ṣí i, àwòrán ọmọlára àti ti ọ̀gá rẹ̀ ọ̀gbẹ́ni Tádé Omiṣakin tí ojú rere yà ní iwájú ilé ìtura òun ló kọ́kọ́ rí. Àyà rẹ̀ làgàràgà. Ó tún rí àwòrán kọmíṣánná Àjàyí, Fàdágẹrí, Ojúyọbọ àti ti Dáṣọ fúnjó nínú rẹ̀. Lẹ́yìn náà òun ló tún rí fọ́nrán kan tí wọ́n ṣe lọ́jọ̀ nínú àpòwé náà. Ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọkùnrin ọ̀hún. Ó kí ọwọ́ bọ àpò, ó sì fún ọkùnrin náà lówó ọkọ̀, ṣùgbọ́n ọkùnrin náà kọ̀ jálẹ̀. Ọkùnrin náà dìde, Ọlápàdé bọ ọkùnrin náà lọ́wọ́, ọkùnrin náà sì ń jáde lọ. Bí ọkùnrin náà ti lọ tán, òní Ọlápàdé ló wọ ọ́fíìsì rẹ̀ lọ, tó sì gbé ẹ̀rọ ayárabíàṣá oní àgbélétan kan báyìí sí orí tábìlì. Ó kí fọ́nrán náà bọ inú rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òní fọ́nrán náà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ọlápàdé fi ẹ̀yìn tì lórí àga tó jókòó láti farabalẹ̀ wo ohun tó wà nínú fọ́nrán ọ̀hún. Ojú rere òun ló jókòó tó sì ń sọ̀rọ̀ báyìí wípé mo mọ̀ pé ìgbàkúùgbà tí o bá rí fọ́nrán yìí, n ò ní sí lókè erùpẹ̀ mọ́. N ó ti máa bá àwọn ẹbọra jẹun. Àṣírí ńlá tí mo fẹ́ tú yìí ó lè kà ọ́ láyà. Dáṣọ fúnjó wọ ọ́fíìsì Ọlápàdé láì kan ilẹ̀kùn rárá. Ọlápàdé jáfáfá púpọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló pa ẹ̀rọ ayárabíàṣá alágbélétan tó ń wò náà dé láì pa á rárá. Ó sì ṣe òun àti àpòwé ọwọ́ rẹ̀ lọ́jọ̀ sí ibì kan lẹ́sẹ̀kẹsẹ̀. Báyìí òun ni ìwé ìtàn Adákẹ́dájọ́ orí kẹfà òun ló parí. Orí keje òun la ó tún ti máa tẹ̀síwájú báyìí. Àkọlé wo ló ń bẹ lórí keje ọ̀hún? Eku ẹ̀mí. Eku ẹ̀mí tí Yorùbá ní kì í sunlé àná. Ẹ tún máa bá mi ká lọ. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan báyìí ó dúró ní iwájú ilé kọmíṣánná Àjàyí. Ọlápàdé àti àwọn ọlọ́pàá méjì kan tí wọn ò wọṣọ ọlọ́pàá wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà, wọ́n sì wọ inú ilé lọ. Ní inú ilé, Fọlákẹ́mi ṣí ilẹ̀kùn fún àwọn Ọlápàdé ó ní ẹ jọ̀wọ́ láti ibo. Ọlápàdé yọ káàdì ìdánimọ̀ rẹ̀ ó sì fi hàn Fọlákẹ́mi ó ní Ọlápàdé ni mò ń jẹ́, ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí. Mo jẹ́ ọ̀kan lára àwọn tó ń ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóògbé Ọlágbèmí àtohun tó ṣokùnfà ikú wọn. Fọlákẹ́mi dákẹ́ lọ díẹ̀, ó wo ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ẹ máa wọlé bọ̀. Wọ́n wọlé sí yàrá ìgbàlejò. Fọlákẹ́mi ní ẹ jókòó. Ọlápàdé ní ẹ ṣeun mà, ọ̀rọ̀ wa ò gba ìjókòó, ọkọ yín òun ni a wá rí. Fọlákẹ́mi ní wọn à sí nílé báyìí, ṣé kò sí o? Ibo ni wọ́n lọ? Wọ́n rìnrìn àjò lọ sí òkè òkun lónìí. Kódà ó yẹ kí wọ́n ti fẹ́rẹ̀ dé ìlú Èkó báyìí. Orí Ọlápàdé lu agogo, ó fi ọwọ́ rún iwájú orí pọ̀, ó sì jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ tí ẹ̀rù fi bà Fọlákẹ́mi. Ọlápàdé ronú lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òun ló sáré yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò, ó sì ń tẹ̀ ẹ́. Bí ó ti ń tẹ̀ ẹ́ òun ni ọwọ́ rẹ̀ ń gbọ̀n. Lẹ́yìn bí ìṣẹ́jú kan tó ti ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, òun ló tún pe ẹnìkan lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Bí ẹni náà ti gbé òun ni Ọlápàdé ní mo fi àwòrán kan ránṣẹ́ sí ọ láìpẹ́ yìí. Ẹni tó wà nínú àwòrán náà kò ní pẹ́ dé pápákọ̀ òfurufú ti Múrítàlá. Gbogbo ohun tí ẹ bá ní lágbára òun ni kí ẹ lò láti dá a dúró torí kò gbọdọ̀ kúrò ní orílẹ̀-èdè yìí. Ọlápàdé já ìpè náà, ó ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sápò. Ó súnmọ́ Fọlákẹ́mi ó ní ẹ ò ní ẹjọ́ kankan láti jẹ́ lọ́dọ̀ wa fún àkókò yìí, ṣùgbọ́n fún ìdí pàtàkì kan a ní láti máa sọ yín títí tí ọwọ́ yóò fi tẹ̀ kọmíṣánná Àjàyí. Ọlápàdé na ọwọ́ sí i pé kó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ fún òun.
Fọlákẹ́mi sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lé lọ́wọ́ láì jàǹpátá rárá. Ọlápàdé kọjú sí àwọn ọlọ́pàá méjì tí wọ́n jọ wá. Ó ní, Ọláwálé, ìwọ ni yóò dúró ti arábìnrin yìí títí tí wàá fi gba àṣẹ láti ọ̀dọ̀ mi pé kí o fi wọ́n sílẹ̀ lómìnira. Títí di àsìkò náà, gbogbo tí wọ́n bá fẹ́ ṣe òní ó gbọ́dọ̀ sójú rẹ̀, àfi bí wọ́n bá wọ yàrá ìgbọ̀nsẹ̀ nìkan. Ọláwálé bẹ́rí, ó sì jẹ ẹsẹ̀ mọ́lẹ̀. Ó ní ó ti di ṣíṣe ọ̀gá. Ọlápàdé pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó gbà lọ́wọ́ Fọlákẹ́mi. Ó nà á sí Ọláwálé. Òun àti ọlọ́pàá kan tó kù wọ́n sì jáde lọ. Fọlákẹ́mi ń wò wọ́n bí wọ́n ti ń jáde lọ. Ó fi ọwọ́ méjèèjì di orí rẹ̀ mú. Ó mí kanlẹ̀. Ó sì bá ìdí lọlẹ̀ lórí àga. Ó wá dorí kodò bí ẹyẹ àdán. Ọ̀gbẹ́ni Tádé Omisakin ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìrìn àjò ni. Bí ọkọ̀ rẹ̀ ti wọlé tó páàkì nínú ọgbà ilé rẹ̀, tí ìyàwó rẹ̀ sáré jáde láti inú ilé tó sì dì mọ́, òní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ tí ẹnìkan ń gbá géètì ní ìta. Ẹsẹ̀kẹsẹ̀ òní aṣọ́géètì wọn ló sáré lọ sí ẹnu ọ̀nà géètì náà tó sì yọjú wo ẹni tó wà lẹ́nu géètì náà. Bí ó ti rí àwọn tó wà lẹ́nu géètì ló ní, láti ibo? Ọlápàdé yọ káàdì ìdánimọ̀ rẹ̀ ó sì fi hàn án. Ó ní, Ọlápàdé ni mò ń jẹ́, ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí. Ọkùnrin aṣọ́géètì náà yí ojú sẹ́yìn sí ibi tí àwọn ọ̀gá rẹ̀ dúró sí. Ó ní, àwọn agbófinró ni ọ̀gá. Tádé Omisakin àti ìyàwó rẹ̀ wojú ara wọn. Àwọn méjèèjì wọ́n sì jọ sọ pé ọlọ́pàá. Tádé ní kí aṣọ́géètì wọn kó ṣí géètì fún àwọn ọlọ́pàá náà. Aṣọ́géètì sì ṣí géètì. Ọlápàdé àti ọlọ́pàá kan tí wọ́n jọ kúrò ní ilé kọmíṣánná Àjàyí lẹ́ẹ̀kan sì wọlé. Bí wọ́n ti rìn lọ sí ibi tí Tádé wà, òní Tádé àti ìyàwó rẹ̀ náà ni wọ́n rìn bọ̀ wá pàdé wọn. Bí wọ́n ti pàdé ara wọn, òní Tádé na ọwọ́ sí ọlọ́pàá láti bọ̀ ọ́ lọ́wọ́. Ọlápàdé náà na ọwọ́ sí àwọn méjèèjì, wọ́n sì bọ́ ara wọn lọ́wọ́. Tádé ní, kí ni mo lè ṣe fún yín? Ọlápàdé yọ káàdì ìdánimọ̀ rẹ̀ ó sì fi hàn Tádé. Tádé fi orí sọ pé òun ti mọ̀ bẹ́ẹ̀. Ọlápàdé ní, à ń ṣe iṣẹ́ ìwádìí lórí ìṣekúpani kan. Nínú ìwádìí wa òun láti rí i pé ẹ wà nínú àwọn afurasí. Tádé ní, èmi n ò rò pé ẹ mọ̀ pé agbẹjọ́rò ni mí tí mo sì mọ òfin dáadáa. Ọlápàdé rẹ́rìn-ín. Ó ní, ìpànìyàn ò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ tí ènìyàn ń ṣe tàbí irú ẹni tí ènìyàn jẹ́. Ẹnikẹ́ni ló lè pa ènìyàn, tí wá sì ní ká wádìí ẹni tó pa ènìyàn àti ìdí tó fi pa á. Ẹ ó bá wa dé àgọ́ wa, a ò sì fẹ́ kí ẹ fi àkókò wa ṣòfò rárá. Tádé fà á kékọ́rí pé òun ò ní ibi rè. Ọlọ́pàá tó tẹ̀lé Ọlápàdé ó ti yọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Ó fẹ́ kó o sí Tádé lọ́wọ́, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ náà òní Ọlápàdé ló dá a lẹ́kun. Ó ní, má ṣe bẹ́ẹ̀, afurasí sì ni wọ́n. Ọlápàdé kọjú sí Tádé. Ó tún rọra bu ẹ̀rín sí ẹ̀rẹ̀kẹ́. Ó ní, mo rọ̀ yín kí ẹ hùwà ọmọlúàbí, kí ẹ rọra tẹ̀lé wa wọ́ọ́rọ́wọ́, kí ẹ má jẹ́ kí ẹ̀gún ilé bàbá mi kó gùn mí. Ara Tádé wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó ní, kò burú, ẹ nìṣó kí n gbé mọ́tò tẹ̀lé yín. Ọlápàdé ní, rárá ọ̀gbẹ́ni Tádé, a gbé ọkọ̀ tiwa wá, ẹ nìṣó ní iwájú. Tádé fún ìyàwó rẹ̀ ní kọ́kọ́rọ́ ọkọ̀ ọwọ́ rẹ̀. Ó sì ń lọ ní iwájú àwọn Ọlápàdé. Àwọn Ọlápàdé náà tẹ̀lé lẹ́yìn. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ìyàwó Tádé ń pariwo pé kí aṣọ́géètì àwọn kó ṣí géètì fún òun. Ó kó sínú ọkọ̀ tí ọkọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ gbé dé láti ìrìn àjò. Ó ṣíná ọkọ̀, ó sì jáde tẹ̀lé ọkọ̀ àwọn Ọlápàdé. Ní tẹ̀sán àwọn Ọlápàdé jókòó sí inú ọ́fíìsì rẹ̀. Ìró ti dá ní ìjàkadì. Ó jókòó lórí àga aláyíkiri kan báyìí. Ó wá kó ìgúnwọ́ méjèèjì lórí tábìlì tó wà ní iwájú rẹ̀. Ó fi ọwọ́ méjèèjì gbé àgbàdo lọ́wọ́. Ipò yìí ló wà fún bí ìṣẹ́jú méjì kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé tagìrì, ó sì gbé ìpè náà. Ó bá ẹni náà sọ̀rọ̀ fún bí 30 ìṣẹ́jú àáyá kó tó ní, o ṣeun, n ó máa retí yín. Ọlápàdé já ìpè náà. Ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín. Ó ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí orí tábìlì. Ó tún rẹ́rìn-ín, ó sì mí orí. Ọlápàdé tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ padà. Ó sì pe ẹnìkan. Ó ní, Ọláwálé, okùn ti mẹ́ran. Dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó kọmíṣánná padà fún un, kí o sì máa bọ̀ ní àgọ́ ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀. Ọlápàdé já ìpè náà. Ó sì tún pe ẹlòmíràn. Ó ní, ẹ máa bọ̀ ní àgọ́ wa bó bá di aago 9 ní òwúrọ̀ ọ̀la. Ọlápàdé já ìpè ọ̀hún. Ó wá gbé fáìlì kan báyìí jáde. Ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ̀ ẹ́ wò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní dún. Ọlápàdé gbé ìpè náà.
kò bá ẹni tó ń bá sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ju ìṣẹ́jú àáyá mẹ́wàá tó fi já ìpè náà, tó sì fò dìde. Ó mú ìbọn ìléwọ́ rẹ̀ níbi tó fi sí, ó sì tì í bọ ẹ̀yìn ṣòkòtò rẹ̀. Ó mú kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ló tún bá ẹnìkan sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ báyìí pé kó àwọn ọmọ ẹ mẹ́rin kí ẹ pàdé mi ní Ring Road. Ọlápàdé ṣí ilẹ̀kùn, ó sì jáde lọ. Ní ilé ìtajà ìgbàlódé kan báyìí ní Ring Road, ọkọ̀ Ọlápàdé dúró ní inú ọgbà ilé ìtajà náà. Bí ó ti dúró, òní àwọn ọlọ́pàá 5 kan báyìí tí wọ́n wọṣọ ọlọ́pàá wá bá a. Ọlápàdé àti Ọláwálé wọ́n sọ̀ nínú ọkọ̀. Wọ́n kí àwọn márààrún dáadáa. Ọlápàdé ní, mo gbọ́ pé ojú yọbọ́ tí à ń wá ó ń bẹ nínú ilé ìtajà ìgbàlódé yìí. Mo fẹ́ kí ẹ ṣe bí akin, torí kò gbọdọ̀ lọ mọ́ wa lọ́wọ́ ní ibi tí a wà yìí. Gbogbo ohun tó bá gbà, òun ni kí ẹ fún un. Iṣẹ́ náà ti yá. Gbogbo wọn kọwọ́ bọ àpò, wọ́n sì yọ kinní funfun kékeré kan báyìí jáde. Kó wá wọ́n sì kí kinní funfun tí wọ́n yọ jáde náà bọ inú ihò etí wọn apá òsì. Wọ́n sì ń lọ sí inú ilé ìtajà ìgbàlódé náà. Bí wọ́n ti wọ inú ilé, òní wọ́n rí tí èrò kún inú ilé ìtajà ìgbàlódé náà fọ́fọ́. Kódà bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀, yóò nira kó tó lè ráàyè dé ilẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òní Ọlápàdé ti rò sínú pé kò ní ṣàìnira láti mú ojú yọbọ́ níbi tí àwọn wà yìí. Ó wá parí èrò rẹ̀ pé kò sí ohun tó burú bí a bá gbìyànjú wò. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbogbo inú ilé ìtajà ìgbàlódé náà. Lẹ́yìn bí 20 ìṣẹ́jú tí wọ́n ti wọ ibẹ̀, òní Ọlápàdé olórí Ọláwálé ní ọ̀kánkán tó fi ọwọ́ mú ìbọn rẹ̀ tó kìbọ ẹ̀yìn ṣòkòtò tó sì ń gbìyànjú láti kọjá láàrin àwọn èrò bó ti nira fún un tó. Ọlápàdé gbójú wo ọ̀kánkán ní ọ̀nà ibi tí ojú yọbọ́ wà, ó sì ń wo orí rẹ̀ ní ọ̀kánkán. Ẹ̀yìn ojú òní Ọlápàdé ló fi dá ojú yọbọ́ mọ̀ láàrin èrò. Ẹ̀yìn ojú rẹ̀ yọ sàǹdò bí ìgbà tí ènìyàn tẹ ọ̀pọ̀ lọ́mọ rẹ̀. Bí ọmọ tuntun bá wojú ojú yọbọ́ púpọ̀ jù, irú ọmọ bẹ́ẹ̀ ó lè bú sí ẹkún kí wọ́n rẹ̀ títí kó má dákẹ́ bọ̀rọ̀. Bí ènìyàn bá rí ojú yọbọ́ nínú òkùnkùn, kò lè ṣòro láti dá a mọ̀, àfi bí ó bá di ojú, òun nìkan ló kù. Bí Ọláwálé bó ti ń súnmọ́ ibi tí ojú yọbọ́ wà, òní Ọlápàdé òun ló fi ọwọ́ mú kinní funfun tó wà ní etí rẹ̀ tó ní, Ọláwálé, ẹnikẹ́ni ò gbúdọ̀ yìnbọn ní ibi tí a wà yìí. Bí àwọn èrò yìí bá lè gbúrò ìbọn, akọlùkọgbà lè wáyé tí wọn yóò sì máa tẹ ara wọn pa. Mo lérò pé ọ̀rọ̀ mi yé gbogbo yín. Gbogbo wọn ní bẹ́ẹ̀ ni ọ̀gá. Ọlápàdé ò rí ọ̀nà kọjá mọ́ ní ibi tó wà. Ó ṣàǹgarùn wo Ọláwálé bí ó ti ń súnmọ́ ibi tí ojú yọbọ́ wà. Ojú yọbọ́ rí Ọlápàdé ní ọ̀kánkán. Ó rọra mú ọwọ́ lọ sí ibi ìbọn rẹ̀. Ó fi etí kan àwọn ọkùnrin 4 kan tí wọ́n wà ní ẹ̀gbẹ́ rẹ̀ létí. Àwọn 4 wọ́n sì kúrò ní ọ̀dọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àsìkò yìí gan-an òní Ọlápàdé ló tó wá rí pé òun nìkan kọ́ ló wá àti pé ìbọn wà ní ara rẹ̀. Ọlápàdé ń gbìyànjú láti sọ fún Ọláwálé pé kó padà sẹ́yìn nítorí pé ewu ńlá òun ni bí ojú yọbọ́ bá rí i. Ṣùgbọ́n ariwo ibi tí Ọláwálé wà kò jẹ́ kó gbọ́ ohun tí Ọlápàdé ń sọ mọ́. Bí Ọláwálé bí ó ti súnmọ́ ibi tí ojú yọbọ́ wà, tí ojú yọbọ́ rí i tó mú ọwọ́ lọ sí ibi ẹ̀yìn ṣòkòtò rẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ ló mọ̀ pé ọlọ́pàá inú ni. Ó fa ìbọn rẹ̀ yọ, kẹ̀wù òun ni ìbọn dáhùn lára Ọláwálé. Gbogbo èrò tó wà nínú ilé ìtajà náà wọ́n bẹ̀rẹ̀ sí ní dà gìrìgì. Ẹni orí yọ òdìlé. Ibi tí kò wá rí òun ló dorí kọ. Bí wọ́n ti ń sá lọ, òun ni àwọn ènìyàn kan ṣubú. Ẹni tó bá sì ti lè ṣubú báyìí kò sí àyè fún un láti dìde mọ́. Ṣe ni gbogbo wọn ni wọ́n ń tẹ ara wọn mọ́lẹ̀ lọ bí ẹran. Ọláwálé bá ẹ̀yìn lọlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ojú ẹsẹ̀ náà òun ló sì ti ń pòfóló. Ojú yọbọ́ fẹ́ súnmọ́ Ọláwálé kó pa á kú fínfín. Ṣùgbọ́n àwọn èrò tó ń dà gìrì wọ́n kọlù ú. Ìbọn ọwọ́ rẹ̀ ó sì jábọ́ sílẹ̀. Ó wá kú bí yóò ti mú ìbọn náà padà. Ọlápàdé bẹ̀rẹ̀ sí ní rọ́ àwọn ènìyàn dànù. Ó sì ń sá lọ sí ibi tí ojú yọbọ́ àti Ọláwálé wà. Ìgbà tí Ọlápàdé yóò fi ráàyè dé ibẹ̀, Ọláwálé nìkan òun ló bá nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Kò gbọ́ mo kó ojú yọbọ́ ní tirẹ̀ mọ́. Àwọn ènìyàn ti ṣèṣe lọ bẹ̀rẹ̀ bí ogun lúgba. Ọlápàdé bá ìdí lọlẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní ké bí ọmọ tuntun. Ọ̀kan lára àwọn ọlọ́pàá tí wọ́n jọ lọ náà, ó ti rí àyè dé ibi tí Ọlápàdé wà. Bí ó ti dé ibẹ̀, òun ló rí Ọlápàdé níbi tó jókòó sí tí ìbànújẹ́ gba ọkàn rẹ̀. Ó tajú kán, ó sì rí Ọláwálé nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Ṣé bí ewúrẹ́ bá kan odò, a tìdí adún imẹ́mẹ́. Ọlọ́pàá náà tìdí, ó ká ọwọ́ mọ́rí, ó sì pariwo orúkọ Ọláwálé tòò. Ṣùgbọ́n Wálé ò lè wálé mọ́. Ó jọ pé ọ̀nà rẹ̀ ti jìn jọjọ. Nǹkan bá nǹkan bọ̀, eégún aláré.
Ọláwálé kò lè wálé mọ́, ó jọ wípé ẹ̀mí ti bọ́ lára rẹ̀. bó o láṣẹ sọ̀rọ̀ yìí sí báyìí ègbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan ònìkan tó ń rúwé. ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí. bó bá wu Ọlọ́run Lódùmarè á tún máa tẹ̀síwájú láìpẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa. agara ò ní dá mi kò ní dẹ́yìn náà o. orí ń fáwọn o ẹ̀dọ̀ kì í dùn mí òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan yẹn kó dídí mọ̀dẹ̀kú rọ́jú. ayọ̀ àtàlàáfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ó tún padà máa bá yín láìpẹ́. ẹ má wá gbàgbé o láti máa bá mi like àwọn fídíò mi. bákan náà ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. lágbára Ọlọ́run Lódùmarè ẹ̀yin ni wọ́n máa dé bá èmi ni wọ́n máa dé bá yín láṣẹ Olódùmarè àní búrú aburú síra wa o. ó tún dìgbà kan náà.